fi dálẹ̀ Ifẹ̀. Ifẹ̀ Oyè níbi ojúmọ́ ti ń mọ́ wá. Eléyìí ni ètò eléyìí tá a pè ní ojúkojú lórí ìkànnì Inside Ilé Ifẹ̀, ìkànnì àkọ́kọ́ tó so gbogbo ọmọ Ilé Ifẹ̀ àti gbogbo àwọn olólùfẹ́ ìlú Ilé Ifẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tó so wọn papọ̀. Daniel Adéfaré lórúkọ tèmi. Ojúkojú òun náà ni ètò. Ní ọ̀sẹ̀ yìí a ní bàbá wa Honorable Ọmọọba Síkírù Adétọ̀nà Ayédùn. Àwọn ni a fẹ́ jọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ìdàgbàsókè ìlú, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ òṣèlú nílẹ̀ Ifẹ̀, bí ìdìbò gómìnà bó ṣe ń súnmọ́ àti bí ìdìbò 2027 bí gbogbo ẹ̀ náà bó ṣe ń súnmọ́. Ẹ bá wa kí àwọn tí wọ́n wò yìí. Ẹ ṣé olóòtú, a kí gbogbo ilẹ̀ Yorùbá ní gbogbo ibi tí ojúmọ́ ti mọ́ wá láti Ilé Ifẹ̀. A kí yín wípé a kú àsìkò yìí, a kú afẹ́rẹ́. Ẹ ṣeun. Ta ni Ọmọọba Síkírù Adétọ̀nà Ayédùn kan ní kúkúrú èdè? Èmi, wọ́n bí mi ní ilé Mọ́níkì, Royal House, níbi abẹ́lé Gẹ̀ẹ́sì. Bàbá mi ni Sòókò ní inú àná, Ibrahim Adérelé Adétóyèbí Adétọ̀nà Ayédùn. Àti màmá mi, kí gbogbo wọn ti pẹ́ lọ jẹ́ pé Ọlọ́run ọba, Alájà Raliat Fèyísará aya Adétóyèbí Adérelé Ayédùn. Àwọn iléèwé wo lẹ lọ? Tí wọ́n bí wọn ní ilé Wàsíwòkú mọ́rùn. Ó tún fi òsì fẹ̀ níyín. Bẹ́ẹ̀ni. Ó ti yé mi báwọn. Àwọn iléèwé wo lẹ lọ? Mo lọ iléèwé tó pọ̀. Tàbá ń sọ̀rọ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti Ansarudeen Primary School Ọgbọ́n-Odó. Nígbà tó yá tí ẹ̀gbọ́n wa àkọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n mú èmi àti ẹ̀gbọ́n mi ó di St. David's Primary School Àkìbọ́tọ̀. Ibẹ̀ la wà títí di 1976 ká tó fẹ́ padà wá sí Ifẹ̀, wá sí St. Paul's Primary School Ayégbájú. Ayégbájú ní Sùúrù ní Pẹ̀tẹ́ẹ̀sì. Ayégbájú kì í ṣe Ayégbájú Ẹlẹ́sùn ni o. Ẹlẹ́sùn ni, kì í ṣe Onípẹ̀tẹ́ẹ̀sì. All Saints ni Onípẹ̀tẹ́ẹ̀sì. Àìwá sí Ayégbájú Ẹlẹ́sùn. Girama ńkọ́? Nígbà tá a parí níbí, iṣẹ́ tún gbé ẹ̀gbọ́n mi torí òun àtọkọ ẹ̀, wọ́n múra ó dìbàdàn. Tètè rí iléèwé wọ̀ nìbàdàn, wọ́n tún ní ká padà sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. So a lọ sí St. Jacob's Abiola Jacob's Primary School, Òkè Àdó, Ìbàdàn. Ibẹ̀ láti rí ká fi lọ sí iléèwé gíga Community Grammar School Kúdẹ̀tì nìbàdàn. A kúrò ńbẹ̀, a ṣe wẹ́rẹ́ díẹ̀ ní iléèwé gíga díẹ̀ tí wọ́n ń pè ní Ọ̀yọ́ State College of Arts and Science láyé ìgbà yẹn. A parí level síbẹ̀ o, tá a fi ní admission sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Ní University of Ife. Nígbà yẹn, ibẹ̀ la wà tá a ti ka ìgbésẹ̀ àkọ́kọ́ ọdún 4. A tún padà wá nínú ẹ̀kọ́ ìtàn history. Bẹ́ẹ̀ni, àti ìròyìn àgbáyé. A kúrò ńbẹ̀, a lọ ṣiṣẹ́ díẹ̀, a tún padà wá ní 1997 láti wá ṣe ìmọ̀ nípa ìṣe ìjọba tí wọ́n ń pè ní Masters in Public Administration. A parí yẹn. Ṣùgbọ́n iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tó ní ṣe pẹ̀lú gbogbo nǹkan tó jẹ mọ́ ọkọ̀ ojú omi, à ń kẹ́rù wọlé, ìrìnsẹ̀ orí ilẹ̀ ní Port Authority àti òfurufú ni. Tí a bá dẹ̀ ń ṣe iṣẹ́, ó yẹ ká mọ̀ nípa ẹ̀ dáadáa. So nígbà tó di ọdún 1999, mo padà lọ sí iléèwé Ọlábísí Ọ̀nàbànjọ University, Àgọ́ Ìwòye, láti lọ ṣe
ìmọ̀ ẹ̀kọ́ gíga nípa transport and logistics. So a ṣe MSc ńbẹ̀ ní Ọlábísí Ọ̀nàbànjọ. Nínú iṣẹ́ yìí, as ẹni tó ń ṣe ìmọ̀ nípa ìrìnnà, ètò ìrìnnà, transport and logistics, ó ní àjọ tí wọ́n sọ pé ẹni yìí ó ti dáńtọ́ láti jẹ́ ọmọ ẹgbẹ́ wa tí wọ́n ń pè ní Chartered Institute of Transport and Logistics ní United Kingdom ní 2002. I became a member of Chartered Institute of Logistics and Transport. gẹ́gẹ́ bí ọmọ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ ní London, ní United Kingdom àti Nigeria. Ẹnu iṣẹ́ náà la wà. Ọlọ́run ti ṣe oore tó pọ̀ fún wa. Àti dọ̀gá lé iṣẹ́. Ṣùgbọ́n a wòye pé tá a bá ṣe lé, tá a bá ṣètà, a gbọ́dọ̀ ṣe lé náà ni. Nígbà tó di nígbà tí mo parí àgùnbánirọ̀. Ìpínlẹ̀ wo lẹ ti ṣàgùnbánirọ̀ lẹ ti sìn rúùlù? Cross River State. Ìpínlẹ̀ Cross River. Ibi tí mo ti ṣe àgùnbánirọ̀ gangan ni máa ń pè ní Boki local government. Ìlú bẹ̀ ni former minister for external affairs MT Mbu ló ti wá. Àti àwọn èèyàn jàǹkànjàǹkàn nílẹ̀ ilẹ̀ Nàìjíríà. Àwọn MT bíi former Senate president and others. Former president is from Obudu, which is just about 3 towns away from Boki or Konde, precisely. A ṣe òṣèlú díẹ̀ ní 1991, 92, 93. Láyé ológun. Bẹ́ẹ̀ni, ní ayé Social Democratic Party. SDP election. Mo dẹ̀ rántí pé èmi ni mo padà wá gba akọ̀wé mọ́ rẹ̀ lọ́wọ́ Soko Bámikọ́lé Adédúwúrà. Nígbà tí a ń ṣe ni wọ́n fún wa níṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà yẹn. Ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ti ní lọ́dún 1991. 1992. Wọ́n ti dá ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ lẹ́yìn August 27. Bẹ́ẹ̀ni. So mo bá abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìgbà yẹn, Ọ̀gbẹ́ni Honorable Wálé Afọlábí, a bá wọn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé elétò ìròyìn, press secretary. Bẹ́ẹ̀ni, sí abẹnugan kó tó di wípé Abacha àwọn ológun gba ìjọba ní November 27, 1993. Ìyẹn ni pé bí ìrìn àjò yín sí òṣèlú bó ṣe bẹ̀rẹ̀ náà nù. Though a ti ń ṣe òṣèlú nígbà tá a ti wà ní yunifásitì. I participate in SUG. I was member of Student Representative Council, SRC, representing Faculty of Arts. Later, I became the welfare officer of the Student Union Government of Obafemi Awolowo University. So, a ti bẹ̀rẹ̀ òṣèlú nígbà tá a ti wà ní ilé ìwé gíga títí tí a tún fi jáde. Ẹ ṣeun. Àwọn Yorùbá wọ́n ní ẹni tó ti gbé ìlú mẹ́wàá kì í ṣe gbé oníwèé mẹ́wàá. Ìrírí ó sì ní ẹ̀yin àgbà lẹ mọ̀ ń pè ní olùkọ́ àgbà. Àti ìwà náà ti gbọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nípa ètò ẹ̀kọ́ àti ìrìn àjò yín sínú ètò òṣèlú. Àti ẹ̀gbọ́n wọn lẹ ṣe kọmíṣánná rí. Bó lẹ ṣe lásìkò gbà wo. Nígbà tí a tún padà tí ológun gbàjọba, nígbà tí ìjọba tiwantiwa fi máa padà ní 1999, a ti wà lÉkòó láti wá jíjẹ àti mímu. Ẹ wá padà sínú transport and logistics business yín fully. A wá ń ṣe ọmọ ẹgbẹ́ Alliance for Democracy ní Kòsọ̀fẹ́ local government. Ṣé yín ò ní dẹ́mọ́? No. Kì í ṣe yín ò ní dẹ́mọ́. AD ló padà di AC, ló padà di ACN, ló padà di APC. À ń ṣe ní Kòsọ̀fẹ́ local government lÉkòó gbà yẹn kó tó di pé àwa padà wálé. Nígbà tó di 2005, 2006 tí Ọ̀gbẹ́ni fẹ́ wá Ọ̀rànmíyàn àtẹ̀lé wọn wá láti wá polongo ìbò díẹ̀ kó tó di pé wàhálà dé lóde òṣèlú tí wọ́n gbéjọba lẹ̀ àtún padà sí Èkó kó tó di pé wọ́n wá gbéjọba fún wọn ní 2010 November 26.
nígbà tí wọ́n fẹ́ ṣe àwọn alákòóso tó fẹ́ bá wọn ṣiṣẹ́, Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́, ó yàn mí gẹ́gẹ́ bí alámòjútó iléeṣẹ́ àṣà ohun abẹ́lé Commissioner for Culture Home and Affairs, Home Affairs, Culture and Tourism àti ibi ìgbafẹ́. Ìyẹn la bá wọn ṣe ní ọdún 2010 tó fi di November 26, 2014. odidi ọdún mẹ́rin. Lásìkò tẹ́ wà lọ́fíìsì náà ní ìlú Ilé-Ifẹ̀, bàbá ní parọ́, a rí àwọn àyípadà kọ̀ọ̀kan láwọn ibùdó mọ́nigbàgbé, àwọn monument wà bíi Olú-Orogbo, Arọ́wọ́jà yín bẹ́ẹ̀ náà ni ilé Odùduwà, Ọ̀rànmíyàn, ìjọ Òkèmògún, Arọ́wọ́jà, Ọ̀rànmíyàn, gbogbo àwọn nǹkan tá a ṣe nìyẹn nílùú Ilé-Ifẹ̀ àti tolú-Orogbo. Nígbà àwọ àwọn ìlú kan náà ká má sọ pé torí pa wá láti Ilé-Ifẹ̀ pé gbogbo ọ̀gọ́dà fẹ́ ṣe ẹrùkù sọ́dọ̀ ara àti Òkè Agbọ́nirègún, àwa la tún bílé yẹn ṣe títí tó bó ṣe wà lẹ́nu mi, ìwà mọ̀ bóyá lómi tó ti ṣe o. Iṣẹ́ èyàn World Ifá Temple. Yes. Ẹ sì gbìyànjú láti jẹ́ kó di World Tourist Attraction. Bẹ́ẹ̀ni, àti odò Ọ̀ṣun. Sásìkò yín ni Ọ̀ṣun Òṣogbo ló wọ UNESCO ní rárá, ó ti wá ní ìjọba ká tó dé. Lásìkò ìjọba Oyinlọ́lá ló wọ wọlé, ṣùgbọ́n gbà tá a dé, àwa jẹ́ kí àwọn èèyàn mọ̀. Torí gbà tó bá ń ṣe Ọ̀ṣun Òṣogbo ńgbà yẹn, bí ẹni pàwọ́ tá wà lọ́ṣun nìkan, àfi àwọn àjòjì tó ti mọ̀ ń pa ẹ̀ náà máa ń wá. Ṣùgbọ́n àwa ṣe di pé ọdún kẹjọ, àmì oṣù kẹjọ ọdún o, àlè ọ̀sẹ̀ méjì ìjọba pèyàmọ́lẹ̀ fún láti fi ṣe ọdún yìí. Lásìkò tẹ́ wá wà ń bẹ gẹ́gẹ́ bí kọmíṣánná fún àṣà àwọn abẹ́lé, ọ̀rọ̀ ń pa ọlọ́jọ́ festival ti wà, àwọn ìgbésẹ̀ wo lẹ gbé ńgbà náà lọ láti rí pé ọlọ́jọ́ náà ti wọ UNESCO? Agbègbèsẹ̀, ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí a gbọ́dọ̀ kó jọ tó máa ń jẹ́ kí àwọn nǹkan ìrọ̀rùn. Tí ẹ bá rántí pé Susan Wenger ní Ọ̀ṣun Òṣogbo, ó ti wà nídìí òrìṣà yìí, tó ti ń bá àwọn tó wà ní UNESCO sọ̀rọ̀ láti bí 20 ọdún tí ò bá jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ìgbésí ayé tó lò ní ìlú Òṣogbo nídìí òrìṣà. Nílé ayé ẹ̀ gan, ká pé nílé ayé rẹ̀ pé ìlú Òṣogbo ló ti lò. Ìdí òrìṣà, ìdí Ọ̀ṣun ló dẹ̀ ti lò. Lórí màmá fi ara ẹ̀ sílẹ̀, ohun àtọ̀ ọkọ̀ ẹ̀ láti fi sílẹ̀ sí Nàìjíríà láti lọ ni. So wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé bí ìdàgbàsókè gbogbo ṣe ń lọ. So ó rọrùn fún UNESCO pẹ̀lú ibi tí ọdún ti ń ṣe Ọ̀ṣun Òṣogbo. Number 1, kí ni àwọn nǹkan tí wọ́n ń wò? Wọ́n á wo ìtàn, wọ́n á wo ibi tó ti wá tí wọ́n ń pè ní genealogical trace, wọ́n á tún wá wo àyíká bẹ̀, the environmental impact of that area, ó tún support cultural heritage àti economic value àbí. Àti economic value. So àwọn nǹkan tí wọ́n rò ní. Àwa gbégbèsè yìí nígbà yẹn, ṣùgbọ́n torí pé àsìkò ta ní kò pọ̀. Ní sáàjì àkọ́kọ́ ọ̀gbẹ́ni. Ṣùgbọ́n gbà tó fi máa di sáà ẹlẹ́ẹ̀kejì, ọ̀dà ológun, ọ̀dà owó, àwọn ológun ti dé. Àwọn ìgbésẹ̀ tá ti ń gbé àlè tẹ̀síwájú. Àwọn tó dẹ̀ gbapò lẹ́yìn wa, mi rò pọ́n fojú bẹ̀ wò. Èyàn lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá tẹ́ sọ, kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá báyìí? Torí nígbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ní AD, ó di AC, ó di ACN, ó di APC. Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin? Torí a máa ń gbọ́ SK network, à ń gbọ́ ọmọlúàbí progressive. Kí ni ìbáṣepọ̀? Títí di ọ̀la. Àṣírí wo gan ni bẹ́ẹ̀ múlẹ̀ wo ló wà bẹ́ẹ̀ láàrin ẹ̀yin àti Arẹ́gbẹ́ṣọlá? Irọ́ kò sí múlẹ̀ kankan. Nǹkan tó pa wá pọ̀ kò jọ wípé a jọ gbé nǹkan kan dání. Àbí kí n sọ pé kí ló dé tẹ́ gbà fún ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá? Nǹkan kan pa wá pọ̀. Kí dẹ̀ ni nǹkan náà? Ìdàgbàsókè ìlú wa jẹ wá lógún. Ìdàgbàsókè àwọn olùgbèlú ó jẹ wá lógún. Kí ni nǹkan tá à ń sọ?
ẹ máa rí wípé nígbà tí ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá jẹ gọ́fúnà Ọ̀ṣun, kò sí ìdílé ẹyọ kan tó lè ní òun ò rí ọwọ́jà ìjọba Arẹ́gbẹ́ṣọlá tí ò bá jọ́rọ̀ léèwé, àjọrọ̀ ajé, tí ò bá jọ́rọ̀ ajé, bó o jó ní mọ́tò, bó o jẹ́ ìyá lọ́jà, kò sí ẹni tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún mẹ́jọ tí Arẹ́gbẹ́ wà tí ò rọ́wọ́jà Arẹ́gbẹ́. tó pa yín pọ̀ ní tẹ́wọ́ pé ẹni yìí ó dà pé fìlọ́sọ́fì wa ó parapọ̀ ló jẹ́ ìgbà fún tán. Ó ní wípé lára àwọn tá a máa ń sọ pé ìdàgbàsókè ìlú wa ó jẹ wá lógún, títí tẹ̀tẹ̀ wọlé Olóòtú nígbà tí máa jẹ kọmíṣánná ẹrọ̀fọ̀ ni. Mo wá lọ bá ọ̀gbẹ́ni pé gómìnà, mi ò lè jẹ kọmíṣánná kí àwọn ará àdúgbò mi káwọn ará àdúgbò mi má ti ẹ̀rọ náà lọ tójò bá ti rọ̀. Ìkejì, ọ̀nà omi ọkùn, mo ní ọ̀nà ọrọ̀ ajé gbogbo fẹ̀ ni, ó ti bàjẹ́ débi wípé èèyàn kankan ò tiẹ̀ lè gbàbẹ̀ kọjá mọ́. Àwọn ọmọ gànfẹ́ wọ́n ti sọ bẹ́ẹ̀ dídé tó bá ti aago 6 wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ẹrù lọ́wọ́ àwọn èèyàn. Mo ní débi pé ọ̀nà ibi tí àwọn ń gbẹ́rù bà ó ti ń pa ọrọ̀ ajé Ilé-Ifẹ̀ lára. Ó di méjì. Mo ní ibi tán ti bí mi lóko rẹ̀ títí dé Òkè Sódà, mo ní ara ibi tí wọ́n ń gbé àwọn nǹkan ọrọ̀ ajé tó bá ń bọ̀ láti ilẹ̀ funfun, Iléṣà, Ọ̀ṣù gbà kọjá ni, kò sọ́nà ń bẹ̀ náà. Ọ̀gbẹ́ni, kò ṣe mí ní kò ṣe méjì. Mọ́jìyàn la fàwọ́dá. Fọwọ́ sí pé ká lọ ṣe. Àtàwọn nǹkan míì tá a lè mẹ́nu bà ló pa yín pọ̀. Eléyìí láti ọdún yẹn títí di àsìkò yìí, àwọn ọ̀nà yìí wà ń bẹ̀. A parí ọ̀nà yìí ní 2014. 2013-2014. This is 2025. So pẹ̀lú ògo Ọlọ́run, ọ̀nà yìí ti wà bí ìbá 11 years ago. Bẹ́ẹ̀ náà lọ́rọ̀ lóko rẹ̀, bẹ́ẹ̀ tó ti jáde sókè Sódà, bẹ́ẹ̀ náà lọ́nà Federal Mortgage Bank nílàgèrè tó fi jáde Sẹ́lẹ̀yẹlé, tó fi jáde Sáwóyẹkú, tó fi gba wájú Crown FM tó gbàbẹ̀ kọjá tán lọ pàdé ní oríta Akíndoyin jáde Sáwóyẹkú. Káwá wò báyìí, ẹgbẹ́ òṣèlú wo gangan ni ọ̀nàrẹ́bù ọmọọba Síkírù Adétọ̀nà Ayédùn lẹ́wà báyìí? Bá a ṣe wà yìí, a sì lẹ́gbẹ́ òṣèlú kankan. Tó láwọn kan sọ pé wọ́n ní ẹgbẹ́ ẹlẹ́sìn funfun lẹ tún ti lọ. Èrò gbogbo ẹsẹ̀ rí, wọ́n fẹ́ ti inú àwòmóhùn tí ò dẹ̀ lè ṣẹlẹ̀. Táwa bá máa ṣe nǹkan, a lè yọ ṣe. Òṣèlú ò tiẹ̀ ṣe yọ ṣe. Ẹ ṣe hàn ni. A ṣe hàn ni. Nígbà tá a ní àbáwọn APC ṣe mọ́, gbogbo èèyàn ló gbọ́. Ta ni ókè o, ìgbìmọ̀ ọmọlúwàbí progressive làwa wà. Tọ́ọ̀pù. No, kó tó di tọ́ọ̀pù. Kí ló mú tọ́ọ̀pù wá? Ẹja mẹ́nu bà kí ló tọ́ọ̀pù. Ẹgbà kan ń gbọ́ tọ́ọ̀pù, à ń gbọ́ lérí Olúwa. Ẹ máa gbọ́, nígbà tí a parí ìbò gómìnà àná Oyèga Oyètọ́lá ní 2018. Ní September 22. 2018. Wàhálà ẹ̀ pọ̀ tó di wípé ẹni tó bá ti ń tẹ̀lé Arẹ́gbẹ́ wọn láwọn ò tẹ̀ fẹ́ nìkan kan bá wa ṣe mọ́. Wọ́n ṣe ìpàdé nínú ilé lídà wa ń gbà yẹn, Ṣòkó Adéwọyìn, tí wọ́n ní ẹ̀kan kò gbọ́dọ̀ wọnú ilé mọ́ tó bá torí pé kí lẹ́sẹ̀ mi mò ń tẹ̀lé Arẹ́gbẹ́ṣọlá. Wọ́n dẹ̀ ti ní gómìnà ní Oyètọ́lá sọ pé gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé Arẹ́gbẹ́ o, wọn ò gbọ́dọ̀ bá ṣe ń di òṣèlú mọ́, wọn gbọ́dọ̀. Àdẹ̀jókòó sínú ilé wa.
ìyẹn nìkan wá kọ́, ó di wípé kán máa kúgun jà wá níbi tá a bá ti ń ṣèpàdé. Ní 2019 à ń ṣe ìpàdé ní St. John's Grammar School. Wọ́n wá kógun jà wá ní ọjọ́ yẹn tó jẹ́ pé Ọlọ́run èèyàn 9 ni wọ́n ṣe ìpalára fún. Àwọn ọmọ ẹgbẹ́ APC. ẹ sì rí àrídájú pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú yín APC náà bẹ́ẹ̀ni ìjà ló sì dé lórí dòwe. lórí dòwe kò tiẹ̀ síjà. bí ó ṣe pé ẹ sáà mọ́ bá Arẹ́gbẹ́ṣọlá. Bùnmi bùn ọ́ lọ̀pọ̀lọ́ ń ké lódò. Ká tó bẹ̀rẹ̀ sí ní ṣòṣèlú ní Yorùbá ti jẹ́ ká mọ̀ pé èèyàn jẹ́ ló ń fẹ́ gbẹ́. Tó o bá kó nǹkan 10 dání tí n bá bẹ̀rẹ̀ fún jọ̀ọ́ nítorí Ọlọ́run nínú 10 tó kó dání tí ẹ fún mi 3 mi ò tí ì já Yorùbá. A lè jọ pẹran tán. ẹ wá gbégun lé mi lọ́wọ́. Tó wọ́n bá tẹ̀ gbégun dání. àbí ẹ wá kó fún mi. Àní tán bá tiẹ̀ kó fún wa. Nígbà tájá pẹran tán tàwa tilẹ̀kùn máa já. nìkan fónú gbóòórùn aroma bí ẹ ṣe ń ṣe ẹran tẹ́ ń dín ẹran lórí iná. Tá a bá tiẹ̀ ń wò kí tiẹ̀ lẹ̀ṣẹ̀ wa kò sí nǹkan pàtó tán lè sọ pàṣẹ. Nígbà tó yá wọ́n ní wípé gómìnà Oyètọ́lá ní àfẹ́ kó jẹ́ kó ń di gómìnà. Mo mọ iye ọjọ́ tí mo fi sùn nígbà tá a fẹ́ ṣe rerun ní Ọlọ́dẹ Àlùtí Erin Àbímbọ́lá iye kókà láti ta káàkiri Ifẹ̀ South. bẹ́ẹ̀ni níbẹ̀ gan ọkọ̀ pick-up mi ibẹ̀ ló bàjẹ́ sí. Ṣé ẹni tó bá ṣe antipati ṣe bínú ilé ló yẹ kó sùn sí. tí ò yẹ kó dá sí. tí ò yẹ kó dá sí. yàtọ̀ fún wípé a ná owó ara wa. Nígbà tó tún yá nígbà tí ìyànjẹ yìí pọ̀ òun ló bí nǹkan tá à ń pè ní the Ọ̀ṣun Progressive. ìṣe kúkú ya lọ kó lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. tá a sọ pé àyà ọlọ kò lè APC. ṣùgbọ́n ẹ̀kan ní fórọ̀mù míì. the Ọ̀ṣun Progressive Caucus of APC la pè. Wọ́n wá lọ kóòtù. kóòtù yìí bíi pé oṣù kejì ọdún 2022 àbí nǹkan kan. Wọ́n wá lọ kóòtù wípé ká yọ All Progressive Congress kúrò nínú the Ọ̀ṣun Progressive. ẹ kúkú máa jẹ́ top. ká máa jẹ́ top. ẹ sì ń jẹ́. kí ló dé. Ó tún wá ṣe bẹ́ẹ̀ ètò ìdìbò tún súnmọ́. Àkọ́kọ́ nígbà tí wọ́n ń ṣe ìkójọpọ̀ àwọn tó máa ṣàkóso ẹgbẹ́. àwọn delegates àbí. State Working Committee. State Working Committee. àwọn olóyè ẹgbẹ́ wọn fún wa fọ́ọ̀mù. Gbogbo àwọn ẹgbẹ́ yẹn wá tó fẹ́ gba fọ́ọ̀mù kò sẹ́ńtọ́ fún tó jẹ́ kọ́kọ́ sí wa. Torí wa ń tẹ̀lé Arẹ́gbẹ́ náà ni wọ́n jẹ́ ká gba fọ́ọ̀mù. Wọ́n ṣàyàn ẹni tí wọ́n fẹ́ yàn. Wọ́n lọ níjọ́ yẹn nígbà tó ń sọ pé wọ́n fún wa fọ́ọ̀mù. Àwọn ń ṣe congress tiwọn ní stadium. Àwa ń ṣe tiwa lógo Olúwa. Kí la ń ṣe tọ́ báyìí? ṣe ní Ọ̀rànmíyàn house. No, lógo Olúwa ní orí fíìdì kan ní Ògo Olúwa lẹ́gbẹ̀ẹ́ old party secretariat wa. Okay. Látọ̀ wọ́n wá kó bọ̀m̀bá wa ń bẹ̀ ní ọjọ́ ẹ̀. Ọlọ́run ni ó pa àwọn èèyàn. Àfihàn ṣe à ń ṣe tọ́pù wa lọ. Àwa ń ṣèpàdé bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́jì abẹ́ ẹ̀mẹ́ta ni wọ́n yìnbọn sí wa ní Ọ̀rànmíyàn house. Àtúnfìyàn náà ṣe. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ètò polongo ìbò wọ́n sọ ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo ìbò wọn Honorable Akéré ó lọ sórí rédíò táwọn bá ń ṣe kàmpéènì ẹni táwọn ò bá ti pè sí wọ́n dárúkọ gbogbo àwọn tó yẹ kó wà ń bẹ̀. Kò sórúkọ ọ̀gá wa ń bẹ̀ kò sórúkọ kankan wà ń bẹ̀. nígbà táwọn ti pọ̀ gá bó lọ́mọ tí ó ṣe wá. even àwọn ní local level irú gbogbo wa báyìí wọ́n ti ẹ̀ pè wá sípàdé mọ́. ní ẹgbẹ́ òṣèlú tẹ́jọ dájọ́ wà bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ pè wá síbẹ̀ mọ́. Yorùbá wọ́n ní gbọ́mọ wá kí ni
owó ló ná ni. ntẹ́yìn náà rò rí tí ọ̀gbẹ́ni náà wò pé ẹ jẹ́ ká kúkú. tá a bá dúró tá a bá dá sí owó wa la máa ná. tá a bá dá sí owó wa la máa ná. bẹ́ẹ̀ sì dá sí owó bá a dá sí owó agbápò. torí kò sí ipò kankan àwọn tó jókòó síbi lè fi tí wọ́n bá ti ọjọ́ àárọ̀ ìbò mo mọyé èrò tí màá ń gbà bí oníkálukú wa gba owó tán fẹ́ mú lọ. ìyẹn ni pé a force to reckon with òní ayédùn kò sí mọ́jàta ẹ̀ ká mọ́ jiyàn ká mọ́. kò sí nígbà tí fẹ́ sọ́ọ̀lù yìí tó bá ti jọ́rọ̀ òṣèlú àti ìdàgbàsókè ilẹ̀ Ifẹ̀ kò sí bá ṣe fẹ́ sọ. ẹ já wa torí àsìkò wa ǹjẹ́ ẹgbẹ́ òṣèlú kankan wà tí ẹ ń pinnu láti darapọ̀ mọ́ báyìí àbí ṣe rí on your own náà ni. ọ̀rọ̀ ọmọlúwàbí progressive corpus àfin ni wá. ẹ lè wo ọjà kójú mọ́ rí. kójú mọ́ rí. ibi tẹ́ ẹ bá lọ báyìí. ìjọ tá a bá ti sọ pé ibi tá a lọ lé o. ọ̀gángan ọ̀nà lálákè sọ. gbogbo èèyàn ló máa lè yọ àní àwọn yọ nǹkan ṣe. ẹ já wa kò lórí ti ọ̀rọ̀ ti APC ìlérí olúwa progressive ẹ já wa wo ọ̀rọ̀ Ifẹ̀ politics. ìdìbò gómìnà ń súnmọ́ báyìí ẹni wà á ti ní igbákejì gómìnà mẹ́ta nílẹ̀ Ifẹ̀ báyìí àwọn èèyàn ní àsìkò tí tó fúnfẹ̀ láti gba gómìnà àwọn kan ní ká ní sùúrù kí ni àmọ̀ràn yín gẹ́gẹ́ bí political stakeholder ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ pé ẹ jẹ́ tọ́ọ̀pù àbí ẹ jẹ́ APC àbí nǹkan kan ẹ jẹ́ ká wo Ifẹ̀ politics now. ṣẹ̀rí kí ni àmọ̀ràn yín níbo lẹ rò pé ó yẹ ká tẹ̀ sí níbo lẹ rò pé ó yẹ ká lọ. mo fẹ́ ká kọ́kọ́ sọ nǹkan kan lẹ́nìí ìjọba tó wà lónìí ìjọba Adémọ́lá Aṣíwájú Adémọ́lá Adélékè kò sẹ́ni tó máa wọ Ẹdẹ láti Àkùdá ẹ má sọ pé látàkùdá tó bẹ̀rẹ̀ láti Ṣẹ́kọ́nà tó wá dé Àkùdá kò sẹ́ni tó máa wọ Ẹdẹ láti Àkùdá tó fi jáde sí ọ̀nà àrà tí ò ní fẹ́ kí ìlú òun jẹ gómìnà. ẹ bá ń tún sọ lẹ́ẹ̀kan sí i kò sẹ́ni tí ó dé Ṣẹ́kọ́nà ká gba Ṣẹ́kọ́nà wọlé Àkùdá wọlé Ẹdẹ àrà tí ò ní fẹ́ jẹ́ kí ìlú òun náà jẹ gómìnà. ọ̀nà alábala méjì pẹ̀lú iná tó yẹ pé tó bá dalẹ̀ gbogbo bẹ́ẹ̀ bá máa ròkú so ni. yóò dàbí ọ̀sán. kò sẹ́ni tán máa fún lọ́kọ́ tí ò ní ròkú sọ́dọ̀ rẹ̀. níbo wà ní ká lọ báyìí. èmi dúró digbí wípé kí Ifẹ̀ náà jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. àsìkò ti tó. bẹ́ẹ̀ni. ká pe àró àti ọ̀dọ̀fin inú wa nílẹ̀ Ifẹ̀. ọmọ wa mọ̀ ní igbákejì gómìnà. bàbá kan kọ́lọ́n kó fọ̀run kẹ́wọn bàbá Fámúríyọ̀ àwọn ní igbákejì alága Ifẹ̀ Central láyé ọmọọba Láyàdé Adédọ̀tun wọ́n wá máa ń ṣe interview program kan lórí rédíò náà wá ní èmi ní igbákejì alága Ifẹ̀ Central kí alága bá sí nlé mo máa ń sojú alága kí ni mo sọ. mo máa ń sojú alága. tí alága bá sí nlé. mo láìkí bẹ́ẹ̀ ṣe fèdè fẹ̀ sọ. mo máa ń sojú alága ìtumọ̀ rẹ̀ ni pé èèṣà alága. ìgbàkigbà. igbákejì. tó bá ti wá di pé alága ò sí nlé o wà wá lọ́jọ́ alága ṣùgbọ́n a kàn ń sọ náà ni bọ́ọ̀mọ̀ fẹ́ ṣe jẹ́ igbákejì gómìnà lẹ́nìí kò lè mú red biro kó sign executive order kò possible. kò dẹ̀ sí nǹkan tí wọ́n fẹ́ fi tó tí ò fi yẹ kí Ifẹ̀ ti jẹ gómìnà. ṣùgbọ́n wá ní ká ní sùúrù báyìí pé ọdún wo ó dà wọ́n ní ẹ jẹ́ kó tiẹ̀ gbé léyìí kó gbé wọ 2030 pé vision 2030. ṣẹ́rí ẹ máa gbọ́ orí burúkú náà báyàn dù. orí burúkú ni wọ́n ń báyàn dù.
gbogbo èèyàn ni ó yọ síbí wá sí lórí rẹ̀. àní orí burúkú náà bá yàn dùn tó bá fi mú èèyàn bíi 5 fi ń du tẹ́lẹ̀. kúkú lọ kárùn lọ. ká tó wá sọ pé gómìnà apàṣẹ wàá tó yẹ pé báírò kọ̀wé ẹ̀ lásán àṣẹ ni àbá. níbo tá a wà lọ báyìí ta ni á tẹ̀lé báyìí. torí gbogbo àwọn tí wọ́n ń yọ síbí náà báyìí nínú ẹgbẹ́ òṣèlú PDP àti ìrí ẹni tó yọ síbí pé ó fẹ́ du gómìnà lọ́wọ́ yìí o nílẹ̀ tó mọ́ lónìí o nílẹ̀fẹ̀ ṣùgbọ́n nínú ẹgbẹ́ òṣèlú tẹ́ ẹ ti kúrò àti kínkàkàlà àti ní Christopher àwọn Christopher àwa méjèèjì wọ́n ti jẹ́ kó di mímọ̀ báyìí páwọn lọ. àdẹ̀tún tì mẹ́ tó ń bọ̀. àtúmẹ̀ tó àwọn tó sì ń sọ̀rọ̀ nu. láwọn tó ń sọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n àti ìmọ̀ àwọn tó ń bọ̀ sọ ẹ jẹ́ ká filẹ̀ sórí rẹ̀. ká filẹ̀ síbẹ̀ ṣùgbọ́n ibi tá a parí ẹ̀ sí náà ni pé Ifẹ̀ a ní ohun gbogbo àmúyẹ àbùdá láti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. ọ̀dà àmọ̀ràn wo lẹ wá ní fún àwọn ọ̀dọ́ àti àwọn èèyàn ìlú Ilé-Ifẹ̀ kó tó di pé a káàdé ètò nílẹ̀. níbi èwo ìdàgbàsókè ìlú. níbi ìdàgbàsókè ìlú ni o ìdàgbàsókè àti kíkópa nínú ètò òṣèlú. màá kọ́kọ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ ọ̀dọ́ kan nífẹ̀ẹ́ tí wọ́n ń pè ní Ifẹ̀ Youth Organization. wọ́n ń ìkópa wọn nínú ìdàgbàsókè ìlú yìí ó wú mi lórí. mo dẹ̀ lù wọ́n lọ́gọ̀ ẹnu wípé Ọlọ́run á túbọ̀ máa tẹ̀ wọ́n síwájú. nídìí òṣèlú gbogbo ọ̀dọ́ Ilé-Ifẹ̀ ló ń ṣòṣèlú báyìí ṣùgbọ́n ìmọ̀ràn tèmi sí wọn òun ni wípé ká múra kúrò ní ìdí òṣèlú jàgídíjàgan ká kúrò nídìí bí n bá ọpá ọ bí n bá òbú lẹ́sẹ̀ kì í mú ìdàgbàsókè wá lò. ara àwọn nǹkan tí mo fi jẹ́ olólùfẹ́ ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú nílé Ifẹ̀ lénìí. torí ó yà mí lẹ́nu náà bí PDP bá ń ṣe nǹkan ẹ máa ń lọ síbẹ̀. mi ò mọ PDP mi ò mọ APC àwọn èèyàn máa ń sọ mí ò nípa yín gbòòrò náà pé mi ò dẹ̀ mọ Labour Ifẹ̀ nìkan mo mọ̀. ẹ̀yin náà di Haúsá nù pé àti APC àti PDP Arewa is our party. Ifẹ̀ nìkan ni mo mọ̀. òṣèlú is just a platform. kí wá ló dé tí màá gbógun ti ọmọ ìyá mi àbọ̀ ọmọ bàbá mi torí pé ó wà l'APGA torí pé ó wà ní Labour ó wà ní APC ó wà ní PDP àbọ̀ wà ní SDP. òwe tí Yorùbá máa ń pa òun ni pé tọ̀tún tòsì lẹ́yẹlé fi máa ń kórè wọlé ni. Ifẹ̀ àti ìtún wí pé ẹsẹ̀ olúwa kan náà fẹ̀ ní. nígbà tá a bá wá rí bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ohun tó ń jẹ́ jàgídíjàgan nídìí òṣèlú ká kọ́kọ́ mú kúrò ká gbé ìfẹ́ wọlé. irrespective of the party. Yes. Political party. torí ìfẹ́ òun ni àkójá òfin. ìfẹ́ nípìlẹ̀ ohun gbogbo. tífẹ́ bá ti wà gbogbo bí oníkálùkù bá kọjú sí ọ̀nà ló máa jẹ́. ìmọ̀ràn mi nìyẹn. kódà ẹ̀sùn ẹ bá ń kí àwọn ará tó ń wò wá pàápàá jùlọ àwọn Ifẹ̀ ní diaspora tí wọ́n ń wò wá lórí Inside Ilé-Ifẹ̀. gbogbo ẹ̀yin ọmọ Ifẹ̀ òòyè Ifẹ̀ òòdáyé nílé àti lẹ́yìn odi àti gbogbo ilẹ̀ Ifẹ̀ pátápátá wípé ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn wa àwọn olóṣèlú ẹ dẹ̀ kú àtìlẹ́yìn ẹni tí Ọlọ́run fi ṣe olórí wa nílẹ̀ Ifẹ̀ lénìí Ọọ̀nìrìṣà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì kí Ọlọ́run ọba kó jẹ́ kán gùn lẹ́mìí kí ìlú kó dọ́gbọ́n máa dàgbà sí lásìkò wọn. ní àsìkò wọn yìí adé gómìnà Ọlọ́run kó fi dé Ilé Ifẹ̀. àmín. lásìkò bàbá wa Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì wọ́n ní kí Ọlọ́run kó fi adé gómìnà
kó fi dé wa nílẹ̀ Ifẹ̀. Kódà bẹ́ẹ̀ ti wí Ọlọ́run ó gbà bẹ́ẹ̀ lágbára àwọn ọ̀kànléríwó gbarúmọlẹ̀ Ọlọ́run ó jẹ́ ó di ṣíṣe. Ọmọọba Honorable Síkírù Adétọ̀nà Ayédùn, ṣeun inú wa dùn pé a pè yín pé ẹ sì jẹ́ wa ìgbà wa lálejò. Sókò Dérìn ọlọ́gbẹ́ ńlá òun náà wà ní òdì kejì náà tó jẹ́ kí ó ṣeéṣe fún yín láti gbọ́ wa láti wò wá kétékété. Ẹ ṣeun o. Títí ìgbà míì táwọn tún wá sójú ìwòran yín, Daniel Adéfaré lórúkọ tèmi tí mo jẹ́ publisher Inside Ilé Ifẹ̀. Ifẹ̀ ò ní bàjẹ́ o, Ifẹ̀ yóò túbọ̀ máa ga sí ni lágbára lọ́wọ́ Ọlọ́run. Ire o.